hello. Hello sir. ẹ kálẹ́ bàbá mi. Ẹ kálẹ́. ẹ ti wà lórí ètò ilé olórogún sà kílẹ̀ ńlá kọjá sà. Mo fẹ́ kẹ́ gbà mí lámọ̀ràn kan ní sà. à ń gbọ́ yín dáde. Ọjọ́ orí mi ti ń lọ bí almost like going to 50 now. yes sir. So mo ní arábìnrin kan nígbà tí mo kọ́ fẹ́yàwó mo ti rí ilé. So ó fẹ́ pẹ̀lú situation bẹ́ẹ̀ díẹ̀ bó ṣe wà. Torí mo ti kọ́kọ́ fẹ́ àwọn èèyàn mi sọ́gbà àti ọmọ bíbí ti ṣe gẹ́gẹ́ bí àrùn ni. Mo lè gbà mo lè fẹ́ gẹ́gẹ́ bí ìṣètò ìrẹ̀wà lánàá àti ìwà fẹ́ra wa. Mo lè ṣe ti ìyàwó fún un. So pẹ̀lú ìrẹ̀fẹ́ ọlọ́run ó ṣe abiyamọ fún mi. Ó bí ọkùnrin mẹ́rin fún mi. Mo ṣe gbogbo ojúṣe mi fún àwọn tó yẹ kí n máa ṣe gẹ́gẹ́ bí ọkùnrin. Bẹ́ẹ̀ ni àgbàlagbà máa sọ pé bí ìyànbá lówó lọ́wọ́ á ṣàlàájò. So bẹ́ẹ̀ bí mo ṣe mò ń ṣáájú mo ṣe everything mo ń ṣiṣẹ́ mo ń tọ́jú ẹ̀. So mo dá lókòwò láti bẹ̀rẹ̀ ó wùwà kan tó jẹ́ pé pẹ̀lú bí wọ́n á ti jẹ́ ọmọ tó ń tajà ọ̀tajà èmi náà ṣiṣẹ́ náà jẹ́ máa dá gbogbo ẹ̀kọ́ sí everything láti bẹ̀rẹ̀ ní ìgbà tó lọ́wọ́ ni. So débi pé ẹnu ọ̀rẹ́ mi ti ń gbọ́ pé títọ́kọ̀tì àgbàjọ ń ṣiṣẹ́ tán bá rà lẹ̀. So orúkọ ló yẹ kó wà nínú ibẹ̀. So àwọn ọ̀rẹ́ àgbà náà gbà bí ìfẹ́ bá wà ń bẹ orúkọ wọn ló yẹ kó jẹ omi jíjìlẹ̀ kọ́ àbẹ́ wa. Ó láì fẹ́ ẹgbẹ́ táwọn ẹbí ìbá dìgbà tó bá ní ọmọ àwọn lórí ilẹ̀ ńkọ́ tó ṣàrà lẹ́yìn níbi pé òforúkọ ara ẹ̀ rà. Àbúrò ẹ̀sẹ̀ ń bò mọ́ wá inú bí ní àwọn àgbàgbà kan wá gbà mí lámọ̀ràn pé kí má dán wò wípé ṣe ló bímọ fún mi ọmọ mélòó mo lọ́gbọ́ mi ó bẹ́ ọmọkùnrin mẹ́rin fún mi. Àwọn ọ̀rẹ́ṣẹ́ lẹ́yìn wọn sọ pé má jẹ́ kí n tàn ẹ̀yin méjèèjì kò jẹ́ tó ní lé ní méjèèjì ẹ fọ́ sọ́pọ̀ pé bá fọ́ ọkùnrin gẹ́gẹ́ ọkọ̀ ilé ẹ̀ wà á lọ wọ ọjọ́ ọ̀la àwọn ọmọ tó gbé máa padà nínú ẹ̀ pẹ̀lú náà wọn padà parọ́ ó padà bá àṣẹ torí gbà tí everything wà òkè tí ó bá dípẹ́ everything wà dàrú ìmọ̀ gba mọ́tò lọ sí ìgbòmí ìmú wá sí lọ. So iṣẹ́ tiẹ̀ náà wá change pé pé wá bá mi bẹ̀ yẹn wọ́n wá ń wù àwọn gbé àwọn gbèsè kan débi kó máa yàn lé káàkiri mo wá ka mo wá rí pé ìrìn ìrìn ní débi pé mo wá lè ẹni nítorí ṣe mọ́nà sí òde ṣe lójú sí mi mo gbá padà síbi tá a jọ ń gbé. So láti bẹ̀ lọ nítorí mo ní kó má sí níbi tá a jọ ń gbé yẹn ó pàpà wá ṣe níbi ibi tí mo níbi tá a jọ ń gbé tẹ́lẹ̀ tí mo dá padà sí. So débi pé mo wá padà wá wọ̀ ọ wá ní kí n pa sílé kí n má pa síta wípé lóòótọ́ mi kọ́ ni mo ní. Nítorí bí tí mo tèmi náà gbé wọ̀ ilẹ̀ tí sọmọdé ẹlẹ́jẹ̀ ń tọ̀yìn létí mo gba kámú mo gba sọ́dọ̀ gba sọ́dọ̀ gẹ́gẹ́ bí pẹ̀lú tó wà lára yẹn ó ń tọ́ ó ṣe everything nítorí wá bí mi ní wípé ó bímọ yẹn ó dẹ̀ tún gbẹmọ lọ sọ lórúkọ lọ́dọ̀ mi tó ní mi ò tún bínú àmọ́ mo gbéjú mi fò mo gbàdé mo kúrò ń bẹ mo travel padà síbi tí mò ń gbé àmọ́ ilé ibi tí ajọ mójútó yẹn iná ló ń gbé ní tó fi tọ́ oyún yẹn títí tó fi gbé ọmọ yẹn. So láti ìgbà yẹn nǹkan wá dàrú ilé ṣe káńdára mi wá padà sí ibi tí wọ́n ti bí mi ó padà síbẹ̀ níbi wípé àfojú kanra wa. So mo dẹ̀ fẹ́yàwó mi ń bẹ̀ mo ṣe everything àmọ́ ìmọ̀ràn tí mo fẹ́ kẹ́gbà mi pé ó wá ń gbìyànjú gbígbà ọmọ mi ti dàgbà pátápátá ètò máa kásìkò tí kásìkò mi wọn tí mo ní tẹ̀tọ́ mi lórí mo ṣẹ́tọ́ mi lórí wọn dáadáa tó bá béèrè mo fún tó bá béèrè mo fún tó bá béèrè náà mo ṣe dáadáa fún bẹ́ẹ̀ tí wọ́n ń gbìyànjú àti padà lákàtà mi. So àwọn èèyàn wa sọ pé tí n bá dán wò mo fẹ́ para mi ṣùgbọ́n ní ìrògbé láti lè torí ìyàwó tí mo fẹ́ gan tí mo tó lọ sí ibi tí mo padà sí ọlọ́ọ̀tì bímọ fún mi àmọ́ kò wú ilé láti gbàwé ẹ̀ mú sọ́dọ̀ lẹ́ẹ̀kì máa tọ́jú àmọ́ mi ẹ̀bẹ̀ mo fẹ́ fẹ́ gbà mí lámọ̀ ìdí lẹ́tọ̀ọ́ láti gbàwé ẹ̀ padà àbí kò lẹ́tọ̀ọ́. ẹ ṣe ẹ má bínú ìbéèrè tí mo fẹ́ béèrè yìí o ṣé dáàdi yín àti mọ́mì yín wà láyé. gbogbo wọn àwọn méjèèjì ti kú. ṣé ẹ láwọn ẹ̀gbọ́n àbí ẹ láwọn àbúrò sà. ọlábòrò. ṣé àwọn àbúrò yín mọ̀ yìí pé ìyàwó yín ti bímọ kan tẹ́lẹ̀ kó tó di pé ẹ fẹ́. wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ kódà. àkọ́kọ́ ni ẹ farabalẹ̀ dájú àkọ́kọ́ ni ilẹ̀ tí ìyàwó yín rà yẹn orúkọ ẹ̀ ló wà ń bẹ̀ ń tiẹ̀. bẹ́ẹ̀ni. àbí òun náà ló dẹ̀ kọ́lé ẹ̀ àbí. àjọ kọ́ nítorí ẹjọ́ kọ́ ni ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ó bímọ fún yín náà ọmọ mẹ́rin làǹtìlanti ṣé ẹ mọ̀ pé òun náà ìyàwó àkọ́fẹ́ láàárọ̀ ọjọ́ ayé yín àbí. bẹ́ẹ̀ni sà. kí ni èjì arábìnrin yẹn ń sìn. tí n bá ní jẹ àdá 40 something sà. ok ọmọdé. ẹ tó gba ilé sà. nígbà tí ẹ sọ pé ẹ ṣiṣẹ́ lọ yẹn tíyàwó yín tó wá ń yàlẹ̀ tó lóyún fẹ́ nìyẹn tó tún wá bí ọmọ fẹ́ nìyẹn tó tún wá lọ ṣe nímì lọ́dọ̀ ẹ nìyẹn tẹ̀sí jọ ń gbé inú ilé yẹn náà sà
ṣé àwọn ẹbí yín mọ̀ pé ìyàwó yín lóyún fẹ́ nìkan tó lóyún fálè ṣé wọ́n mọ̀ sá. èmi ò fọwọ́ ra níbo mo sọ fún un torí ọjọ́ ọ̀la mo ní lágbájá ti dábàá pé nìkan ni kó tó di pé ẹbí mi kú yá ẹ̀ mo ní nìkan ni mo dẹ̀ bí wọn ni ha mo ní bẹ̀rẹ̀ sọ báyìí wọn ni kí wọn ti mọ báyìí. nígbà tó ní kí ẹ pa sílé kẹ mọ́ pa síta kí làwọn òbí yín àwọn ẹ̀gbọ́n yín àwọn àbúrò yín kí náà sọ ń gbà yẹn sá pẹ̀lú arábìnrin yẹn. bẹ́ẹ̀ ni bí wọ́n bá sọ kankan èmi ni wọ́n bá jà wọ́n ní bẹ̀rẹ̀ àwọn ẹ̀gbá yìí mo ní kí ló fẹ́ kí n ṣe kí ló wá fẹ́ kí n ṣe. kí ni wọ́n sọ fún arábìnrin yẹn ń gbà yẹn ìyẹn ìyàwó yẹn. wọn bá sọ wọn bá jà torí mi ò sí lára ń dè ń jà yẹn àmọ́ kí ni wá tó jẹ́ wọ́n gbọ́ òṣìṣẹ́ ìbímọ lẹ́nu kọjá wípé nǹkan bá ìṣẹ̀lẹ̀ ní pé ó jẹ́ ẹ̀bá máa ṣẹlẹ̀ tó bá máa di ẹ̀nígbà pé ẹ̀jẹ̀ yẹn kọ́ mi ní lẹ́yìn àwọn ọkùnrin lẹ́yìn tó bí fi yẹn. ok ẹ tún gbọ́kàn sí ṣé lẹ́yìn ìgbà tí yẹn ṣẹlẹ̀ ẹ ṣe wá tó ń lọ rì má rè. náà mo ti padà wá fẹ́ mi nílùú mi tí mo padà sí. lẹ́yìn ìgbà tí yẹn ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ìyẹn ti bí ọmọ méjì fún yín báyìí sà. pẹ̀lú ẹ̀fọ́ lẹ́yìn ó ti bímọ méjì fún ọkùnrin kan. olúwa wo olúwa dá wọn sí. ẹ jẹ́ wá béèrè béèrè kan lọ́wọ́ yín ẹ̀ ní ráre lọ́jọ́ alẹ́ ṣé ẹ ti kọ́lé àbẹ́ ẹ̀ ti kọ́lé. ṣé ẹ ti kọ́ ilé sà bẹ́ẹ̀ tí ìkọ́lé ara ti yín sà. mo dé pẹ̀lú Ọlọ́run ní iṣẹ́ tí mo ń ṣe nílùú mi ní iṣẹ́ ìrànlẹ̀ èmi fún ọlára mi gan iṣẹ́ ìrànlẹ̀ mi. ẹ̀mí yẹn á bẹ̀rẹ̀ á dẹ̀ parí ẹ̀. àmín àmín sà. Ọlọ́run ẹ̀yin náà gbìyànjú kẹ́ ẹ lọ kọ́lé tiyín náà lórúkọ ara tiyín náà ṣé ẹ ti gbọ́ sà. ẹ lọ kọ́lé lórúkọ ara tiyín náà. kápẹ́ Ìbàdàn lẹ bá wà só ti yé yín sà. kápẹ́ wà ń bàdàn ni kápẹ́ lè wà ní láàárọ̀ Friday ni ìjìyà kan bẹ tó yẹ kó farahàn ní ìrìn àjò yẹn ìní sọ lórí afẹ́fẹ́ ìjìyà kan bẹ Ọlọ́run náà tẹ̀wọ̀n yẹn wá tí take nonsense ni ìjìyà kan bẹ tó yẹ kẹrin ní ìrìn àjò yẹn mi fẹ́ sọ lórí ètò sà ẹ bá lè wà láàárọ̀ Friday ẹ gbọ́ tèmi o ọwọ́ yóò ní tẹ̀yìn o ọ̀rọ̀ yóò ní dàrú o láì ṣọkùnrin tó ṣubú ńlé ìwẹ̀ sà ìyàwó yín ó lóyún fálè nígbà tó bá lóyún fálè yẹn ẹ mọ̀ tó yẹ kápá yín ó jábọ́ sà ẹ mọ̀. yóò mọ ọ̀rọ̀ lóòtú. èyí tó jápá yín ó jábọ́ lélẹ́yìí yóò sì jábọ́ náà ni kò sẹ́ni tó lè ṣẹlẹ̀ sí ìdí ní Ìlọrí Ojúgò ṣé o mọ̀ pé ìyàwó ló ń kọ́lé lórúkọ ara ẹ̀ ṣé o mọ̀ pé ìyàwó ló ní ilé ìyàwó ló ń gbénu ilé ṣé o pé àwọn ọ̀dọ́ wọn ń bọ̀ wọ́n wá nu ilé yẹn ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n kọ̀ ìyàwó yẹn gan wọn kọ̀ ìyàwó yẹn inú ilé náà ló ṣe kíni iná ni ó ṣàwà ṣé mò ń sọ̀rọ̀ ká ní alàgbà ẹ farabalẹ̀ bàbá mi ká ní pé alàgbà yìí ló kọ́lé sìn irú tó ṣẹlẹ̀ ń ṣe mọ̀ pé bí èpè ni bí àásán ni bí kíní kan ni wọ́n ti fi lé lugbó wọ́n sì lè lé kúrò nínú ilé tó kọ́ fún wọn rẹ̀ ṣé báwo ni bàbá mi ẹ fi mí lẹ̀ náà ẹjọ́ torí Ọlọ́run ṣé ṣe mọ̀ pé àwọn náà tó bá tiẹ̀ fẹ́ bí nípa àwọn òfìyàwó mọ́ àwọn náà wọ́n ṣàkẹ́rù wọn bọ́ta ṣé mo sọ̀rọ̀ Àyàndélé. obìnrin mi ti asmart ọkọ ẹ ṣé òun wá èmi ni. obìnrin ibà ẹ̀yin mọ̀mọ́ ọwọ́ méjì fẹ́ èèyàn kan mo tún ká sí òkè ẹ̀kan lè rí yẹn ni ọwọ́ méjì fẹ́ èèyàn kan alàgbà ẹ mọ́ gbà padà tí yóò ní bàjẹ́ ẹ lọ mójútó ṣe ká ẹ mójútó ìgbésí ayé yín sà yóò tún lóyún fẹ́ lòmíì yóò tún fẹ́ lòmíì ọkàn ẹ ti balẹ̀ pé òun ti ríbi sọ̀kántó inú ilé òun lòun ń gbé bí wọ́n ṣe ń gbà àwé wọn máa gbá hàn sọ̀rọ̀ mi ti yé yín sà owó tí mo ní mo ya yín yẹn ẹ wá gbọ́ mi ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ yọjú sí mi mo kàn fẹ́ kọ́ yín ní ọgbọ́n kan ni tí jìyà yẹn ò fi ní pọ̀ tí ò fi ní pọ̀ tíyànjẹ yẹn ò fi ní pọ̀ kábíyèsí Elédùmarè Ọlọ́run ṣáájú Friday lọ ẹ kú kalẹ̀.